أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إلى الأولين والآخرين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. mo ní béèrè kan fún ẹ̀yin èèyàn wa tí ẹ mọ̀ èyí tó kàn. Ìbéèrè mi lọ́wọ́ ẹ̀yin aláìmọ̀ tó kàn. Ìbéèrè àkọ́kọ́ ni pé kí ni ẹ̀ṣẹ̀ Sheikh Taofeeq Akeugbagold? Kí ni ẹ̀ṣẹ̀ bàbá yẹn? Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé Islam lẹ́ ń jà fún ni àbí lọ́rin? Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ tó kàn lọ́rọ̀ yín. Wa alaikum salam. Mufti Manchester, you are very welcome. Nígbà tí bàbá Akeugbagold tí wọ́n ń ṣe nǹkan tó wúlò fáwa mùsùlùmí ilẹ̀ Yorùbá, wọ́n gbé ìgbésẹ̀ tí ó ṣe wá láǹfààní. A sì ń rápẹrẹ pé bàbá yìí Ọlọ́run fún wọn ní àṣeyọrí ṣe nídìí ohun tí wọ́n ṣe yìí. A ti ń rápẹrẹ àṣeyọrí lára bàbá yìí, léyìí tó jẹ́ kí ìkan nínú àwọn ọmọ ìlú Ìlọrin tó yẹ kó ṣe tí ò ṣe, nítorí látàrí ìṣekúṣe wọ́n fi kéèsì kan gba kéèsì míì lọ́wọ́ rẹ̀. Alábẹ́rẹ́ bàbá olóyè tuntun tí ń pè rẹ̀ ní dókítọ̀, ohun tó yẹ kó ṣe lórí ọ̀rọ̀ Muflisudu Waibidọ̀, ìwọ ló ní kéèsì tó ní upper hand lórí ẹ̀ ńgbà náà. Kéèsì tó gbé dání tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí dúró tiẹ̀, àmọ́ látara ìdúró déédéé, látara àṣekúṣe, ìjẹkújẹ, àtẹnujẹ, ìwàkiwà, ìbàjẹ́, ìwà jìbìtì tí ń bẹ lọ́wọ́ rẹ̀, wọ́n padà gba kéèsì náà lọ́wọ́ rẹ̀. Wọ́n fi kéèsì kan gbà míì lọ́wọ́ rẹ̀. Ó di dìdìrìn. Òun ló wá dọmọ ọ̀dọ̀ tí ń tẹ̀lé Muflisu, tí ń mú lọ máa bẹ̀bẹ̀ ní kọ̀ọ̀rọ̀ nílẹ̀ lọ́dọ̀ àwọn afáàlẹ̀ Yorùbá. Ohun tó yẹ kó ṣe kó fi gba yìí, ó padà dèyàn yẹ̀yẹ́ látara pé kò rí ṣe, látara àṣekúṣe ìwà àbàjẹ́ tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Bàbá Akeugbagold lọ́lọ́run wá ní kó rí nǹkan yìí ṣe. Àsìkò tá a wá rí pé bàbá Akeugbagold ló gbégbésẹ̀ láti fi mú ọ̀rọ̀ Muflisu tó jọba létí, ṣótíẹ́sì, láti lè wá nǹkan ṣe sọ́rọ̀ Muflisudu Waibidọ̀ kí Islam lẹ̀ Yorùbá ó lè nísinmi. Bàbá Akeugbagold lọ́lọ́run fẹ́ lù lọ́wọ́ yìí. Bàbá Akeugbagold yìí wọ́n wá ṣe wọn mọ tara wọn nìkan. He did it out of selfishness. He didn't do what he did. He didn't do what he did for the sake of himself or his family alone, but he did it for the sake of Islam. Ó ti yé. Wa alaikum salam. Lẹ́gbàá lákè tiwa Haji Tella South Africa, you are welcome. Ṣó ti yé. Sheikh Taofeeq Akeugbagold lọ́wọ́ yìí, àwọn ó pọ́n wọn lé, á bu yìí kún wọn, torí pé wọ́n dìsáàfù ká pọ́n wọn lé. Ṣó ti yé. Sheikh Taofeeq Akeugbagold wọ́n ṣe ohun tó yẹ ká fi bu yìí kún wọn. Ohun tó yẹ kí Dr. Alábẹ́rẹ́ bàbá olóyè tuntun oníbàjẹ́ èèyàn, ó ń ṣekúṣe ọkùnrin játijàti yẹn, ohun tó yẹ kó ṣe alábòsí, alátẹnujẹ, alábọ̀dé tó gbàbọ̀dé fẹ́yìn Ìlọrin, tó jọ mọ́ ìlú Ìlọrin bíi tiyín, ohun tó jẹ́ kó ṣe kó fi gbà yìí. Ṣùgbọ́n látara ìdódédé ìbàjẹ́ owó rẹ̀, wọ́n gba kéèsì yẹn mọ́ lọ́wọ́, wọ́n ṣe pàṣípààrọ̀ rẹ̀. Nígbà wọ́n ti láṣìírí ẹ̀ lọ́wọ́, wọ́n sọ́dọ̀ ọmọdọ̀, wọ́n gbé sí condition, ó sì withdraw case. Ǹjẹ́ ó bá fi gba yìí lélẹ́yìí o? Ohun tó yẹ kó ṣe kó fi gba yìí, òun ni bàbá Akeugbagold ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Bàbá Akeugbagold wá ṣiṣẹ́ yìí neat. Bàbá yẹn ṣe lábẹ́lẹ̀, ó ṣiṣẹ́ underground. Bàbá náà sì ṣiṣẹ́ yẹn perfect ẹ̀. Ibẹ̀ ni Muflisu ti ń ká boroboro níjẹta tó lóun ṣapọ́lọ́jì ní tó ṣe yẹn. Táwọn retí apọ́lọ́jì rẹ̀ yóò jìyà. Ẹlẹ́ṣẹ̀ rẹ̀ ò ní lọ láì jìyà. Bàbá Akeugbagold wá ṣiṣẹ́ yìí
tó wá yẹ ká wà mùsùlùmí tó kù lẹ̀ Yorùbá ká gbárùkù ti bàbá yìí ò ṣe nítorí ara tiwọn, bàbá yìí ṣe nítorí gbogbo mùsùlùmí lẹ̀ Yorùbá ni ẹgbọ́n tí bàbá náà wí. Bàbá náà wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ gbogbo àwọn àfáà lẹ̀ Yorùbá pé kí Muflisu ṣapọ́lọ́jì kó bẹ̀ wọ́n gbogbo àwọn àfáà tó bà lórúkọ jẹ́, torí pé kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ní sọ nípa wọn, ń bà wọn lórúkọ jẹ́ ní ó ń defame wọn ni, ó ń attack personalities wọn ni. Bàbá náà wá dárúkọ àwọn àfáà láwárí ẹnìkan tó lóhun lọ́yà tí nǹkan ń dààmú rẹ̀, lọ́yà tí ò gbádùn, tí ò lórí pípé, àwọn chanjabe lọ́yà tí ò ní láárí, tí ò rí kan ṣe kan ṣótíẹ́sì. Irú lọ́yà yẹn wá kọ póòstì lẹ́nu rẹ̀, lọ́yà tí ò rí ṣe gbogbo gbà ní ó máa ju póòstì sórí social media ṣótíẹ́, ìwọ̀n ń kọ rádaràda ń pé kí bàbá Akeugbagold kí wọ́n jẹ́jà tó bá fẹ́ jà kọ́yọ̀ mọ́ọ̀mù tàwọn lẹ̀. Ta ni mọ́ọ̀mù yín? Ìmọ́ọ̀mù yín ṣé kìí ṣe mọ́ọ̀mù inú ìsìláàmù ló ti jẹ mọ́ọ̀mù ni? Kìí ṣe inú ìsìláàmù yìí ni wọ́n ti jẹ mọ́ọ̀mù ni? Àbí gbọ́n wọ́n ti jẹ mọ́ọ̀mù lẹ́yìn lórí, ṣe ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ń sọ àbí kìí ṣọ̀rọ̀ ìsìláàmù ló sọ àbọ̀rọ̀ Ọlọ́run? Ibo lórúkọ Ọlọ́run wà nínú Al-Qur'an, ibo ló wà nínú àdísù? Ẹ̀yin Ìlọrin lọ́yà tí ó mọ̀ wọn rẹ̀, ìgbà kéèsì ọ̀tá Ọlọ́run bẹ̀rẹ̀ nílọrin, lọ́yà yìí ní gbáwájú nígbẹ̀yìn tí ń fìgò sójú bí kíní yìí. Ó dá kí lọ̀tá Ọlọ́run yẹn ṣe tí Muflisu ò ṣe jù bẹ́ẹ̀ lọ? Ẹ múra kọ́kọ́ lórí kéèsì ọ̀tá Ọlọ́run yẹn, pọ́ńbà àwọn bàbá yín lórúkọ jẹ́ ń tàbùkù ìsìláàmù. Kí wá ló dé tó ọ̀rọ̀ Muflisu délẹ̀ tẹ́ẹ̀lẹ̀ ṣakitiyan gbogbo sacrifice effort yín ṣótíẹ́sì? Kí ló dé gbogbo sacrifice effort tẹ́ méèkì lórí ọ̀tá Ọlọ́run tó fi jẹjà bẹ́ẹ̀ pé ó jẹ díẹ̀ nínú ìdá mẹ́wàá nù yà tó yẹ kó jẹ, ó ti jẹ̀dá kan? Kí ló dé tẹ́ lè ṣe wàhálà yẹn gbìyànjú yẹn lórí Muflisu náà tó bá pé Islam bá jẹ yín lógún? Wọ́n lọ́yà rádaràdá yìí àtàwọn tó kù bí tiẹ̀, ọ̀rọ̀ Islam ò jẹ yín lógún ṣótíẹ́? Tẹ́ bá dúró pé lù yín lẹ fẹ́ jà fún, àwa ò yọwọ́ wa á jẹ́ ká mọrú èèyàn tí lù yín jẹ́, á jẹ́ ká mọrú ìlú tí lù yín jẹ́ ṣótíẹ́? Lọ́yà tí ò rí kan ṣe kan, useless lọ́yà tí ò rí ṣẹ́ṣe, chanjabe lọ́yà tí Shittu ò dúró lọ́rùn ẹ̀, òun náà wá ń kọ póòstì, lọ́yà tí ò ní làákàyè, tí ó wà responsible, useless lọ́yà ń kọ póòstì jáde. Facebook lọ́yà rádaràda tí ò lẹ́kọ̀ọ́, òun náà wá ń kọ póòstì jáde. Nǹkan ṣe ọ́, ẹjú ẹ̀kọ́ gbà tó rí ṣẹ́ṣe, tó bá ń pò wà bízì ni, tó kípa rẹ̀ bízì, àbí tí kéèsì sí pọ̀n wájú ẹ̀ ò ní ráyè ránù tó ń ṣe. Useless lọ́yà. Kí bàbá Akeugbagold kó jàjà tó bá fẹ́ jà kó fi ìmọ̀ọ́mù àwọn kan lẹ̀, kó jàjà ètò ìjà kó fi ìmọ̀ọ́mù kan lẹ̀, kó jàjà ètò yẹn. Kí ni gbogbo rọ́bìṣì yẹn? Bàbá Akeugbagold kí lè ṣe bàbá náà tí bàbá náà ò bá dárúkọ gbogbo àwọn àfáà tó dárúkọ yìí, tó dárúkọ àwọn mọ́ọ̀mù lu yín, ọba ìlú yín tó dárúkọ wọn yìí? Ẹ̀yin náà lẹ́bọ̀tà kó ṣàbòsí pé bàbá yẹn mọ́tara wọn nìkan. Bàbá náà tún wá ṣe níṣe pé kú kárí pé àwọn ò jà forúkọ tàwọn, àwọn jà fún gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ni. Bàbá yìí tún wá recognize àwa alùsùnà pé àwa alùsùnà ọ̀kan ni wá, òun ló dàrin ìwà nú ṣótíyẹ́nsì. Bàbá náà wá ṣe bẹ́ẹ̀, a sì sọpọ́ọ̀tì bàbá yìí, a kún bàbá yìí lọ́wọ́ pé èyí tí bàbá yìí ṣe dáa, a sì ṣàdúrà fún wọn. Ẹ̀yin kan wá dé ẹ̀yin oníranu, làbókí náà ń kọ póòstì ṣótíyé, lòun náà ń kọ póòstì jáde. Sórí wa àbókí, àwa tí ń sọ tipẹ́ pé Ọlọ́run kó bá wa fi irú èèyàn tó jẹ́ wọn gbogbo ayé, Ọlọ́run sì ti fi irú èèyàn tó jẹ́ ti fi wọn ayé ṣótíyé. Èéfín ni wà. Ìkọ́nà àwọn afájọgbọ́n ó ní wà máa tẹ̀kún ní ẹ̀ńdámọ́rì yìí ń kọ̀lé kọ̀tín wà ń kọ́lá takafa alànà sì tún ọ̀lámì. Ó ní kò sí irú wà tó lè wà lọ́wọ́ ọmọ ènìyàn tó bá lérò pé ìwà yẹn pamọ́
tó bá lérò pé òun lè máa pretend kóun máa fi wà òun pamọ́ kóun máa fẹ́ káwọn èèyàn máa rí èèyàn tóun jẹ́ tún ọ̀làmì àwọn afárá ní àwọn èèyàn ó padà máa rí èèyàn tó jẹ́ kó sí bó ṣe lè fi wà ẹ pamọ́ tó ayé ó padà mọ̀ ẹ́ tó bá jálá burú tó fẹ́ máa fi ra rẹ̀ hàn lójú ayé pé èèyàn rí ní ayé ó padà mọ̀ pálá burú ní ọjọ́ kan ó lè pẹ́ nì nísìnyẹn tí ń rí irú ìwà tó wà lọ́wọ́ ẹ̀ ṣe báwa tí ń sọ ti pé tẹ́ni wà láláṣẹ jù pé alábòkí ò ṣe èèyàn rí ṣètìrìsì ó bá jẹ́ èèyàn rí yóò gba wọ́ọ̀dù fún Muflisul Wahibidon ìyẹn lọ́hùn náà kọ́ pósìtì ṣé ẹ rí gbogbo ẹgbẹẹgbẹ̀rún yín ẹ lè dí bàbá Akeugbagold lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí tó wà lọ́wọ́ nínú èyí ẹgbẹẹgbẹ̀rún yín ó tó bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ lọ́mọdé nì kí ló dé ìyẹn gbígbésẹ̀ láti ká ọ̀tá ọlọ́run yìí lọ́wọ́ kò Muflisul Wahibidon ọmọ òfò ọmọ játijàti yìí ẹ̀dẹ̀ tún bọ́ ọ̀tá ẹ̀tún gbógun ti bàbá yìí látúwárẹ́ nìkan tó tún bọ́ ọ̀tá ṣẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá jẹ pírẹsidẹ́ǹtì ẹ jẹ pírẹsidẹ́ǹtì lórí àwọn ọmọ ìlú Ìlọrin bíi ti ní o ẹ jẹ pírẹsidẹ́ǹtì lórí àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá o tá a bá ń pọ́n yín lé ẹ̀pọ́nra yín lé o bí wọ́n bá jẹ pírẹsidẹ́ǹtì ó jẹ lórí àwọn ọmọ ìlú rẹ̀ ni kò jẹ pírẹsidẹ́ǹtì ẹ lórí àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣọ́tiyé gbogbo oyè tó ní kálukú yín bá jẹ kó jẹ sápò ààrẹ kó mọ̀ wọn ààrẹ kẹ́kọ̀ọ́ kó má kọjá ìyẹ́jọ́ à ń pọ̀nra wálé ẹni tí ó fi ṣe pírẹsidẹ́ǹtì tí ó wá tún bọ́ọ̀tà tí wọ́n ṣe interview fún tó ń sọ̀rọ̀ wípé bàbá Akeugbagold ohun tí wọ́n ṣe fúnra wọn ni tí wọ́n nìyẹn kì í ṣe ti lọ́rin èwo ni ti lọ́rin ẹdún èwo ni ti lọ́rin ẹ sọ́ka gbọ́ èwo ni ti lọ́rin gbà tó ń bú àwọn bàbá yẹn bàbá Akeugbagold wọ́n rán Muflisul lọ Mọ́kà wọ́n rán lọ múra nìyẹn past nìyẹn gbogbo ìtẹ́ ìsọ yẹn ìtàn nìyẹn superstar dínú ti lọ past ní gbogbo yẹn náà kì í sọ̀rọ̀ sí yóò ṣẹ̀ṣẹ̀ apology yẹn àwọn reject àwọn ògbà wọlé àwa ò náà ò gbà apology ẹ̀ wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe ti lọ́rin báwo Ìlọrin báwo Ìlọrin nìkan ló wà nílẹ̀ Yorùbá ni ṣẹ́yìn nìkan ní mùsùlùmí ìlú yín nìkan làáfà wà ṣé ìlú yín nìkan ló lọ́ba ló níjòyè ló láwọn onímọ̀ ìlú yín nìkan ló ní ìmáàmù ṣé Ìlọrin nìkan ni ẹ̀yin Ìlọrin ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun dẹ́ndẹ̀ mìíràn owó ó ti ń pọ̀jù fún yín kí ni fáàrí Ìlọrin ń ta ilé fi ṣe fáàrí ṣojú وما الفخر بالعظم الرميم وإنما الفخر الذي يبغي الفخر بنفسه ó ti yé ẹjá sòdodo ọ̀rọ̀ fúnra wa kí ni fáàrí yín kì í ṣe apology ẹ kì í ṣe ti lọ́rin ṣe máa jókòó pé báyìí lẹ ṣe fẹ́ ẹ̀yin mélòó ẹ mọ̀ pé lọ́rin ni yín ẹ fẹ́ jà fún lọ́rin kí ló dé tẹ́ ẹ̀ mú kí ló dé tẹ́ ẹ̀ mú ṣe bọ́ ọmọ ìlú yín ọmọ ọlọ́rin bíi ti yín ló gbàbọ̀dè fún gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ṣe bọ́ ọmọ ọlọ́rin bíi ti yín ló gbàbọ̀dè fún wa ṣó ti ń sìn kí la fẹ́ ṣe ní Islam tá lè ṣàṣeyọrí tá ṣe máa wá pé kí lọ ní kó sọ̀pọ̀ tiwa ẹ pọ́nra ilé o ẹni bá pọ́nra ilé là pọ́nlé ṣó ti yé ń sìn ẹ jẹ́ ká pọ́nra wálé à ń sọ̀rọ̀ ìsìláàmù ẹ̀ ń sọ̀rọ̀ Ìlọrin sọ̀rọ̀ Ìlọrin lẹ́ ń sọ ni ṣé Ìlọrin ni Muflisul Wahibidon ń bàjẹ́ ni àbí ìsìláàmù alúbà ìsìláàmù lẹ Yorùbá jẹ́ akálàṣe àwọn kan túbọ̀ tánú àwọn ọmọ Ìlọrin tó sọ pé Ìlọrin kì í ṣe ara lẹ Yorùbá tí wọ́n bá wá sọ pé Ìlọrin ò ṣe ara lẹ Yorùbá tẹ́yìn bá wá sọ pé fẹ́ jà fún Ìlọrin á jẹ́ pé kò kàn yín nìyẹn tó wà nílẹ̀ yìí ẹ lọ já ti yín lọ́tọ̀ báyìí porúkọ lóyún lẹ fẹ́ jà fún ẹ já sùn dọ́dọ̀ ọ̀rọ̀ fúnra wa náà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dẹ́ndẹ̀ mẹ́ra wo ẹ dákun ẹ já pọ́nra wa lé ẹ já pọ́nra wa lé ṣó ti
àwọn tí wọ́n máa ń bọ́ tàtọ́ máa ń ní ajá Ìlọrin àfá àwọn ni, olóńgbò Ìlọrin àfá àwọn ni, ẹdìyẹ Ìlọrin àfá àwọn ni, èmi ò sínú wọn o. àìmọye ọmọ Ìlọrin tó kéwú lábẹ́ mi kọnfàmù mo sọ. bẹ́ẹ̀ ni àìmọye ọmọ Ìlọrin tí mo kàn kéwú. tí bá dé ń sọ àwọn àfá tí mo kéwú lọ́dọ̀ wọn kò fẹ́ sí Ìlọrin nínú àwọn àfá tí mo kéwú lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìlọrin mélòó ń bẹ tí n bá kà àwọn àfá tí mo kéwú lọ́dọ̀ wọn kò fẹ́ sí Ìlọrin nínú wọn. àbí kí wá ní bàbára àìmọye Ìlọrin làwọn gbà lálejò nílẹ̀ Yorùbá. àìmọye Ìlọrin làwọn gbà lálejò nílẹ̀ Yorùbá. àìmọye àwọn àfá tó gbógun tì nílùú Ìlọrin Abẹ́òkúta ni wọ́n wà, àwa la gbà wọ́n mọ́ra. àìmọye àfá Ìlọrin tábíọ́lá elevate tó uplifting gbò wà láyé. ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, igi kan kì í dágbó ṣe látàtàkà wà ní olùgọ́bà tùmí ṣájárọ̀ tí ń wá ìdà tí máhàmá kábùrọ̀tì. ṣótíé igi kan kì í dágbó ṣe o, igi kan kì í dágbó ṣe. Islam ẹ̀sìn tó fẹ̀ sí àgbáyé ni, kì í ṣe ẹ̀sìn ìlú kan. Islam fẹ̀ ó pọ̀ kọjá kí ìlú kan pàpè mọ́ra rẹ̀. bẹ́ẹ̀ ni Islam ń ṣẹ̀sìn Ìlọrin. ẹ má gbé wa débẹ̀, ẹ má sún wa débẹ̀. ẹ jẹ́ àpọ́nra wa lé kárọ̀ra máa ṣe kíni ká máa sọ bá tí ń sọ, ká máa fúnra wa ní ọ̀wọ̀ àtàpọ́nlé, ká sì máa jẹmọ́sà ọ̀rọ̀ wa létí etí, ká máa pálówelewu fúnra wa. ẹ má jẹ́ àlà mọ́lẹ̀ o, àwa lè sojú abẹ́ ń kó. ṣó ti ń sìn àwa sojú abẹ́ ń kó. ṣó ti yé a ṣe wá àṣẹ ẹlòmí ò forí sọ̀gí ìmí ò bínú kó sómi wá láti ẹnu. àwa ò la ọ̀rọ̀ mọ́lẹ̀. ẹ já sòtọ́ ọ̀rọ̀ fúnra wa. ọmọ ìlú yín ló gbàbọ̀dé alábẹ́rẹ́ dókítà rárára nítorí ẹ̀ kó ṣe kó fi gba yìí, òun ni bàbá Akeugbagold wá ṣe yìí. ó wá jẹ́ ká gbárùkù ti bàbá Akeugbagold, ká sọpọ́tì bàbá náà. lẹ́wọ́n kò oríṣiríṣi post bọ́ta lẹ́fí àtàkì bàbá yẹn. ṣé kẹ máa àtàkì bàbá yẹn kẹ tó jẹ́ kí wà láyé iṣẹ́ kí bàbá yìí ṣe kó jẹ́ àṣídànù ni ká máa wòye náà. That is not possible. It can never be possible. nígbà. ṣùtì nígbà bàbá Akeugbagold ẹ má jò sú yín, ẹ má jò rẹ̀ yín. ẹ dúró gbọ́n yín, a wà lẹ́yìn lórí ọ̀rọ̀ Muflisu. a bá Muflisu wà ibìdó kanlẹ̀, kò sápọ́lẹ́jì kankan fún. ibìdó ẹ̀gá ẹ̀ ti sọ́jí ṣe bọ́ mọ́ ọ̀lú yín. òun ni Muflisu wà ibìdó fọlọ́pàá gbé níjọ́ òní tó lò bí ọjọ́ 9 láti mọ́lé. bí almost bí 8 or 9 days ló lò. èmi tí mo ṣe wà yìí mi ò dágun láàfáà yẹn náà. ṣe bọ́ mọ́ lọ níbi ìtì ni. mo mọ̀ gbésẹ̀ tí mo gbé, mo mọ̀ ipa tí mo kó lórí ọ̀rọ̀ àfáà tí Muflisu wà ibìdó gbé. ṣerú Muflisu wà ibìdó ẹni òfò ló yẹ kó fọlọ́pàá gbéyàn pé wọ́n bà mú lórúkọ jẹ́. ta ló bá yàn lórúkọ jẹ́ tó tó Muflisu wà ibìdó? ẹ wo petition tó kọ against àfáà yẹn. inú mi dùn fún àfáà Fọlọ́runṣọ́, Ọlọ́run bá ṣe dáadáa fún Sheikh Fọlọ́runṣọ́. program tí wọ́n ṣe lánàá mo wo program yẹn. àfáà Fọlọ́runṣọ́ jáde tán lánàá, ó la ọ̀rọ̀ mọ́lẹ̀, inú mi sì dùn. Ọlọ́run bá ṣe dáadáa fún wọn. ṣùtì ó yẹ kí ó tó bá yẹn pé ẹ̀yin Ìlọrin ẹ bá cooperate ní tẹmọtẹ́ ìṣe tẹ dúró tán lórí Islam. ọmọ ìlú yín ló ń jìyà yẹn náà, ó jẹ́yà gbé, ó tì mọ́lé, wọ́n tún wá ń bẹ̀ Muflisu, òun àtàwọn fámìlì tún bẹ̀, ó tún gbé wọn ṣépè. wọ́n ń bẹ̀, ó ti àfáà yẹn mọ́lé, wọ́n dé station, ó ní kóòtù lòun lọ, òun ò gbà. wọ́n bẹ̀ ó lóun ò gbà, àfáà yẹn lòun ò ṣe kéèsì, òun ò ṣẹjọ́, ó lóun ò gbà, òun lọ kóòtù. ṣé Muflisu wà ibìdó lóye kó tún máa lérí kó tún dúró kó máa bẹ̀ kó lóun máa dé, òun fẹ́ lọ kóòtù, fẹ́ gbẹ́ nìkan lọ kóòtù ládùn tó bàjẹ́ lẹ̀ Yorùbá. ẹ wo bó ti wọ́ àwọn àfáyín nílẹ̀, àwọn ọmọ mùlú yín, àwọn bá ìlú yín, ẹ wo bó ti wọ́ wọn wọ̀kúwọ̀. tẹ́ẹ̀rí nǹkan kan ṣe sí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. ẹ̀rí nǹkan kan ṣe sí. àwa sì mọ àwọn àfáà kan nílùú Ìlọrin tí wọ́n dúró tán lórí ìbẹ̀rù Ọlọ́run tó pé tó bá tẹ́bọ́ sọ́lọ́run pé tó bá bẹ́ lọ́run lé Saheed lórí nǹkan ṣe, tí wọ́n dúró tán mọ̀ wọ́n. yàtọ̀ sẹ́yìn tó ṣe pé yẹ̀pẹ̀lẹ̀ ń tẹ̀, kẹ máa ṣe jálàbí, kẹ máa kóbìnrin lóbìnrin jọ, kẹ lẹ́yìn sásàlátù, kẹ kóra yín jọ, kẹ lẹ́yìn ṣe mọ́lídù, kẹ máa jójó ranù,
ìtí ń bóra pọ̀ nù yín ṣótíyé ìtí ń lu jìbìtì ó pọ̀ nù yín yàtọ̀ sẹ́yìn yẹn ẹ̀yin àṣàdánù yàtọ̀ sí àmọ́ àwọn olùbẹ̀rù Ọlọ́run confam ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láì jẹ́ bẹ́ẹ̀ à sọ̀rọ̀ gba yín lórí o kò sí tó kàn wá pẹ̀lẹ́ nìkan ìmọ̀ọ́mù ìlú kan ọmọ Ìlọrin kan kó kàn wá. inna akramakum inda Allahi atqakum ṣòtíye so ẹ má gbé yẹn wá fún wa gbogbo ẹ̀yin tẹjọ́ mọ́ Ìlọrin tó fẹ́ máa lọ àtáàkì bàbá Akeugbagold ẹ jẹ́ kó rí yín lọ pé ọ̀rọ̀ Islam ló wà nílẹ̀ kì í ṣọ̀rọ̀ Ìlọrin ọ̀rọ̀ Islam ló wà nílẹ̀ kì í ṣọ̀rọ̀ Ìlọrin ẹni tó bá ta fílifíli ṣó yẹ kí a rí lọ́ọ̀yà kó máa sọ̀pọ́ọ̀tì Muflisu ṣé lọ́ọ̀yà máa sọ̀pọ́ọ̀tì ọ̀daràn kí ló dé kò sẹ́nìkan tí ó sì ṣẹ̀yìn àfikẹ́ ìjẹ́ níyà Muflisu wà bídọ̀ nìyẹn ta ló ṣẹ̀yìn lọ́ọ̀yà tí ń wí rárára kò sí bó kí ni yẹ́sà àdúrọ́kà ṣe tí ń lérí lórí social media àwọn ọ̀rọ̀ ló ẹ̀wọ̀n àwọn ṣe kíní kan àwọn jẹ́yà bẹ́ẹ̀ tí ń ṣe ń gbà yẹn kò sẹ́nìkan tó ṣẹ̀yìn tẹ́ fojú fodá àfikẹ́ jẹ́yà Muflisu wá ṣàdúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni tó wá dẹ́ṣẹ̀ jù tó dáràn jù ẹ wá mú lọ́rẹ̀ alábòsí ni àbòsí náà ni ó pa yín ẹ̀ sì ní látúbọ̀tán rí gbogbo ẹni tẹ́ kún Muflisu wá bídọ̀ lọ́wọ́ pátá irú Muflisu wá bídọ̀ lẹ́bi bẹ́ẹ̀ bá bí 10 gbogbo wọn pátá Muflisu wá bídọ̀ ni wọ́n yà bẹ́ẹ̀ bí 20 wọn ní yarí gbogbo wọn rú Muflisu wá bídọ̀ ni wọ́n yà àfitẹ́ bá jáwọ́ níbi máa kún lọ́wọ́ ó yẹ kí gbogbo mùsùlùmí ó gbárùkù ti bàbá Akeugbagold ká sọ̀pọ̀tì bàbá náà kí bàbá náà lè ṣe àṣeyọrí ṣe ṣótíyé ohun tó yẹ ká ṣe nìyẹn ẹ wá ń kọ pósìtì rádaràda ẹ̀yin alátẹnujẹ ṣé bí inú àwọn ọmọ ìlú yín inú àwọn ọmọ Ìlọrin náà ni ìdí ń pèrè ní kí ló ń pèrè náà ṣé ṣàkí abọ́dí àbí kí ló ti ń pèrè abẹ́dọ̀ ló ń pèrè ẹ̀ ó lóun fẹ́ ṣe graduation fáwọn ọmọ tí ń kọ́ ó wá gbé pósítà jáde pósítà tó gbé jáde lábárí pé Muflisu wà ibìdọ̀ ló gbé fọ́tò Muflisu olórí burúkú ẹ̀dá ó gbé síbẹ̀ ó lóun fi ṣe special guest ọmọ Ìlọrin nínú ṣé jẹ́ rí ẹni tó bá fẹ́ claim kọ́ ọmọ Ìlọrin lòun wàá jẹ́ tó yẹ pé ó láwọn nǹkan tí màá rí lára ẹ̀ tó bá lóun fẹ́ jà fún ìlú Ìlọrin usa bẹ́ẹ̀ ni màá kọ́kọ́ wù ẹ́ pé kí ló wà lára ẹ̀ tá a lè fi ròyìn ẹ̀ tá a fi ròyìn àwọn bàbá Kàmálì ṣe káádàm tá a lè fi ròyìn ìwọ náà ká tó lè pè ẹ́ ẹ̀yin tẹ́ ń bọ́ ta pé tẹ́ ń jà fún Ìlọrin ẹ̀mọ́ Ìlọrin gangan ẹ̀ sí lórí igbá ṣé ètò ẹ pé bàjẹ́ kán wọ́ yín ọmọ ìlú yín nìyẹn bóun bá gbádùn ní ṣe mọ̀ pé ó ń yẹ̀yẹ́ mímọ̀ ni lẹ́yìn tó bú bàbá yín tó bú ọba yín tó bú jòyè yín kò sẹ́ni tí ò bú tán tí ń yẹ̀yẹ́ àwọn bàbá yín tí ń yẹpẹrẹ wọn. irú ẹni bẹ́ẹ̀ ló wá invite Muflisu ibìdọ̀ as a guest special guest níbi prógráàmù rẹ̀ ṣe bọ́mọ ìlú yín ni kí lè rí ṣe sí kẹ́nìkan wá dìde pé kì í ṣe tìlọrin báwo tá ń béèrè apology Ìlọrin tẹ́lẹ̀ tá ló lóun jà fún Ìlọrin tẹ́lẹ̀ àbí kì í ṣe Islam dá jà fún ni. ìgbà kéèsì ọ̀tá Ọlọ́run bẹ̀rẹ̀ á kún yín lọ́wọ́ náà torí parí pé Islam ní ń tàbùkù kì í ṣe pé ń tàbùkù Ìlọrin láṣẹ dìde Islam ló já wa lógún láṣẹ kún yín lọ́wọ́ ń gbà yẹn. ẹ já sòdodo ọ̀rọ̀ fúnra wa kó ní kálukú yín kó lọ mọ̀ wọn ara rẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ àwọ̀ túrútúrú nílẹ̀ àfimú rẹ̀ gbéyẹpẹ̀. last morning bàbá Akeugbagold carry go ẹ máa tẹ bọ́tìn lọ ó ti yé àwọn wà lẹ́yìn ikọ́ náà àwọn àfọ́ òjògbọ́n ó ní ìdámọ̀rọ̀ àyínà wáhìdá kọ́mọ̀ bá níyà onaka rọ̀ àyínà kọlífàwù àlefàádìmí ikọ́ náà wọ́n fún àjọ̀gbọ́n ó ní ìdámọ̀rọ̀ àyínà wàhídà tábàrẹ̀ nìkan bíi bàbá Akeugbagold kọ́ ọmọ bá nìyà tó lòun fẹ́ build peace sáàrin àwa mùsùlùmí òun fẹ́ build
ọwọ́ àpọ́nlé tó yẹ kó ní kálukú fúnra rẹ̀ tó ní kálukú deserve kó ní kálukú máa ṣe dáwà rẹ̀ láàyè ara rẹ̀ ká máa túnra wa ṣe pẹ̀lú wisdom ká máa túnra wa ṣe pẹ̀lú diplomacy. Ẹnìkan fẹ́ gbé wá tó fẹ́ yọ ọwọ́ ọ̀daràn ṣótíẹ́sì ọ̀daràn òbílẹ̀jẹ́ abanilórúkọ jẹ́ ó fẹ́ yọ ọwọ́ rẹ̀ Muflisuru wá ibìdó ọmọ ọ̀ràn kíran aláìmọ̀kan ó fẹ́ yọ ọwọ́ ẹ̀ kúrò níbi ọ̀rọ̀ ìsìláàmù táàrí lóyìn bẹ́ẹ̀ ònàkà rọ̀ àyínà kọlífàwò alifahadimi ń bẹ̀ láti àwọn ẹgbẹ̀rún láti ráwọn kan àwọn èṣù bí èṣù tí wọ́n bọ́ ta tí wọ́n ṣe wípé àwọ̀ èèyàn ni wọ́n gbé wọ̀ ẹranko ni wọ́n nínú ọkọ̀ gbé àwọ̀ èèyàn wọ̀ ni wọ́n máa wá sọ pé ìlú àwọn kan wọ́n máa láwọn ń jà fún ìlú àwọn ò sọ̀pọ́ọ̀tì ń tọ̀ wọ́n ìlú àwọn làwọn ń jà fún táwọn wákẹ́ sọ̀pọ́ọ̀tì ẹ̀ tẹ́lẹ̀ láti wá pẹ̀lú ìtẹ́ńṣọ̀ pé ẹ́fọ́ọ̀tì bàbá náà ìgbìyànjú rẹ̀ àwọn fẹ́ dáwó àwọn fẹ́ dìmọ́lì ṣe tọ́nà ò sì ní fún yín ṣe. وما جاء فيهم عادل يستميلهم ẹnìkan wá ní wá tẹ́nìkan bá tún wá dìde irú àwa yìí tá bá tún wá dìde yastamiluhum ila al-haqqi tá wá dáhùn padà síbi òdodo pé ohun tí bàbá yìí fẹ́ ṣe dáa yóò wúlò fún gbogbo wa ila al-haqqi yastamiluhum ila al-haqqi lọ síbi tó dodo wà illa saddahu alifu zalimi lábàtú àwọn alábùsí bí ẹgbẹ̀rún méjì wọ́n tún dìde wọ́n ti máa ní ó ti ṣe apology ó ti ṣe kìnnì kan apology wo ló ṣe apology nìyẹn Muflisuru wà ibìdó ṣe bá àwọn ọmọ ìlú ẹmọye ọmọ ìlú yìí tó ti jẹ níyà tó ti rán lọ ẹ̀wọ̀n àìmọye ọmọ ìlú ló ti ṣẹ̀wọ̀n látara Muflisuru ó jẹ́ kẹ́ gba ẹ̀tọ́ àfà tí Muflisuru wà ibìdó tó tì mọ́lé yìí ó yẹ kẹ́ gbẹ̀tọ́ àfà yẹn fún un kí lẹ́rí ṣe sí bẹ́ẹ̀ ti tó nílọrin ẹ̀rí kan ṣe fún Muflisuru àbídọ̀ ọmọ ìlú inú tí ń invite ẹ̀ sí pàtí torí owó ó sì jọmọ ìlú yín níyà ẹ̀ sì rí kankan ṣe ojú òtí yín ni ẹjá sòdodo ọ̀rọ̀ fúnra wa náà ìjà bára sòdodo ọ̀rọ̀ ó jẹ́ àfáàyẹn níyà mo mọ pa tí mo kó lórí kéèsì àfáàyẹn tí mo ń pàfà sàádà ló fa àpàfà sàádà bò bẹ́ẹ̀ ni mo wà nínú àwọn tó lọ ń lò sábàbí táfánà fi jáde mi tó wà náà ṣó ti akọ̀ gbójú kò ń bẹ̀ pé ẹ̀yà nídìí àìmọ́yà wíyàn ni mo pè lórí ọ̀rọ̀ ìpẹ́ àjọ ẹ̀jẹ̀ báwọlẹ̀ ìfẹ́ ṣe mo ń pàfà sàádà lọ àwọn náà ń pè mí lórí ọ̀rọ̀ àfà náà ẹjá sódòdó ọ̀rọ̀ fúnra wa ẹjá sódòdó ọ̀rọ̀ fúnra wa ṣó ti ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òdodo ọ̀rọ̀ ni ẹjá sọ Muflisuru wá ibìdó kò sọ̀rọ̀ apology yóò lọ ẹ̀wọ̀n ni ṣó ti ń sìn Muflisuru wá ibìdó ó lọ ẹ̀wọ̀n torí pé òun náà ti rán pọ̀lọpọ̀ mùsùlùmí lọ ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ẹ lọ wo ìgbà tí wọ́n gbé Yẹ́sẹ̀ Àlùnákà Muflisuru wá ibìdó lọ́kọ́ bọ́ta ló ṣe fídíò ló bẹ̀rẹ̀ sí ní yóò lọ ẹ̀wọ̀n ẹ mọ fídíò tó ṣe wọ́n sí plẹ̀ jò ní tí mo rí láàárọ̀ yìí tó ní gbogbo ẹ̀yin tẹ́ ní criminal case gbogbo ẹ̀yin tẹ́ ní kéèsì pátá lẹ́ máa lọ ẹ̀wọ̀n ó ládégún wà lọ ẹ̀wọ̀n Yẹ́sẹ̀ Àlùnákà lọ ẹ̀wọ̀n àti tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yòó náà máa lọ ẹ̀wọ̀n abẹ́ ẹ̀kọ́ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ owó bá tẹ mùsùlùmí kan Muflisuru yóò kọ́kọ́ bọ́ta láti wá máa fẹ́ nìyẹn ṣe ẹ̀yẹ bí mùsùlùmí kan bí ṣòro bá dé bá mùsùlùmí kan Muflisuru yóò kọ́kọ́ bọ́ta yóò máa fẹ́ nìyẹn ṣe ẹ̀yẹ ṣe òun ni Muflisuru ni ìgbà ọ̀tọ̀ Yẹ́sẹ̀ Àlùnákà ń bọ̀ láti ájì tí wọ́n arrest ẹ̀ kí ni Muflisuru ṣe òun lọ́kọ́ fún bọ́ta tó ń pè ní Yẹ́sẹ̀ Àlùnákà tẹ̀wọ̀n dé àlájì ló ń pọmọ ìlú yín Yẹ́sẹ̀ Àlùnákà ìṣọmọ lọ́ni ó ń pọmọ ìlú yín ní tẹ̀wọ̀n dé àlájì kò ní tó fojú ọmọ ìlú yín rí ẹ̀ rí nǹkan kan ṣe sí gbogbo yẹn ẹ mọ iye àwọn tó fi ṣe yẹ̀yẹ́ tó ń fi ẹ̀wọ̀n bú ẹ jẹ́ kóhun náà lọ tó ẹ̀wọ̀n wù kó lọ kẹ́ni kankan má ṣìpẹ̀ fún Muflisuru àbídọ̀ kó lọ ẹ̀wọ̀n àgbà pọ́lọ́jì ẹ̀ kó lọ tó ẹ̀wọ̀n wò
òun náà gbọ́dọ̀ sún àtìmọ́lé kì í ṣe Muflisu ni ó ṣe apology tákọ̀ gbà wọlé kẹni ẹja àforíjì ládùn tó ti bàjẹ́. Apology tó ṣe ń jẹta àbíjọ́ wo ṣe apology nìyẹn àbí ń ṣe drama? Ẹ̀yin bàbá wa ẹ̀yin àfáàgbà apology fún bàbá Akeugbagold àti gbogbo àwọn àfáàgbà alẹ́ Yorùbá ìwọlé pọ̀ ńlá àfáàgbà láwọn tó pè ní pàǹtí ẹ̀sìn ìdọ̀tí ẹ̀sìn lọ́jọ́ kìíní àná. Ìgbòho àṣekẹ́lẹ́ mọ̀ pé lórí burúkú alágbàkú ẹ̀dá ni ẹni tọ́lọ́ ń bínú sí ni Muflisu ó tún kò yọnú Ọlọ́run mọ́ ó tún kàn yọnú Ọlọ́run mọ́ tó bá kú díẹ̀ kó pàdé ìyọnú Ọlọ́run láyé ń bí ó fàyè lẹ̀ gbogbo tí mọ̀ yẹn láàánà ni ó láàánà ẹ̀ báwo yẹn ṣe ń láàánà rẹ làwọn ẹyẹ okó àmà láàánà ẹ ẹja inú omi wọn láàánà rẹ ni Muflisu gbogbo ẹyẹ inú igbó yóò máa láàánà rẹ ni Muflisu rọ̀bì àwọn màláìkò láàánà rẹ ládùn tó bàjẹ́ àwọn apọ́lọ́jì rẹ̀ rẹ̀ dákan tó ṣe wóróworó tó wá tó nínú sí apọ́lọ́jì kò dárúkọ àfáà súnà ẹ̀yọ kan báyìí àwọn oníṣúfì ní dárúkọ kò mórúkọ àfáà súnà ẹ̀yọ kan sẹ́nu kẹ́lẹ́ mọ̀ pé lórí bú alágbàkọ ayé àtọ̀run ni kò dárúkọ àfáà súnà ẹ̀yọ kan báyìí ládùúrú ìbánilórúkọ jẹ́ tó ṣe fáwọn àfáà súnà ibẹ̀ láti rí bàbá kan bàbá àgbà lẹ́kọ̀ọ́ tí wọ́n ń polówó ọṣẹ ìtajà ó pe àwọn ó kí wọn fún birthday wọ́n sì mọ̀ pé láti ìgbà tó ti ń pọ́n wọn lé ń tàbùkù àwọn àfáà súnà inú wọn sì dùn àwọn àtọmọ wọn inú wọn ń dùn lọ́wọ́ ń gbógun tàwọn àlùsúnà ẹ wo owó fídíò tí wọ́n ṣe ń jò ní tí wọ́n ń sọ nígbè wípé ẹ gbọ́dọ̀ fọmọ yín fún àlùsúnà fẹ́ pé kẹ́ ẹ fọmọ yín fún kírísítẹ́nì ó sàn ju kẹ́ ẹ fẹ́ fún àlùsúnà lọ ẹ wo ìkórìíra súnà lẹ́nu àgbàlagbà kódà wọ́n sọ débi pé wọ́n lé ẹ̀yìn alùsùnà àwọn alùsùnà wal jamaa àwọn ni wọ́n pa Ali àwọn ni wọ́n pa Hasani àwọn ni wọ́n pa Hussein lẹ́nu àgbàlagbà kí ló fa ìkórìíra ó tún sì ń bọ̀ wá bá yín bàbá yóò tún wọ yín lẹ́gbọ̀ọ́ yóò wọ yín wọ ọmọ yín mọ̀ ẹ kọ̀tínú gbogbo ẹ̀yin tí kórìíra súnà ń bẹ lórí ẹ̀mí yín tẹ̀fẹ́ gbógun ti súnà ẹ ṣubú ẹ parẹ́ ẹni bá gbógun ti súnà táwa ṣe tó yẹ bá gbógun ti súnà tiwa àbáwọn àfáà súnà tó bá ló fẹ́ yẹpẹrẹ wọn ọlọ́wọ́ pa ọrẹ tìrantìran bàbá tẹ́ ẹ bọ́ta tẹ́yà wà alùsúnà lápá Hasan lápá Ali lápá Hussein tẹ́lọ́ta ànẹ́bì níwá ọlọ́wọ́ sì bí yín àfi tẹ́ bá túbà fún tẹ́ ẹ ṣe yìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mo ti ń sọ ti pẹ́pẹ́ kórìíra súnà àtẹ̀yìn àtọmọ yín tẹ́ ń sọ ń bẹ̀ wípé bẹ́ẹ̀ kéèyàn fẹ́ ọmọ ẹ̀ fún kírísítẹ́nì ó sàn jù kó fẹ́ ọmọ ẹ̀ fún onísúnà lọ ṣáwọ́ alùsúnà sọ̀rọ̀ ẹ̀ rí bẹ́yìn oníṣúfì ṣe báyé jẹ́ tó tẹ́ balẹ̀ jẹ́ tó a sọ́rí wípé kéèyàn fẹ́ ọmọ rẹ̀ fún kírísítẹ́nì ó sàn jù kó fẹ́ fún oníṣúfì lọ a sọ̀rọ̀ ẹ̀ rí ẹ̀yin wá bọ́ọ̀ta ẹ̀ sọ̀rọ̀ eléyìí bàbá àfi kẹ́yìn náà ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ practice ẹ̀ gbogbo ọmọ tẹ́ bá bí pátá kírísítẹ́nì ló ń kọ́ fẹ́ tó bá fẹ́ kírísítẹ́nì ọlọ́run bí yín o àwọn ọmọ yín kírísítẹ́nì ní kí wọ́n máa fẹ́ yàwó atọ́kùnrin àtóbìnrin wọn àfikọ́ máa fẹ́ kírísítẹ́nì kódà bẹ́yìn náà bí yàwó mẹ́rin ò bá ti pè sínú ilé yín àfikẹ́ wá kírísítẹ́nì kọ́kẹ́ fẹ́ o àfikẹ́ ṣe bẹ́ẹ̀ o tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ no á jẹ́ pé mi tẹ́ ẹ̀ sọ ẹ̀kọ́ sórí àwọn lásán ní kò dọ́kàn yín àfikẹ́ ṣe à ń retí ìjọ tọmọ yín kò ń fẹ́ kírísítẹ́nì tẹ́ ẹ̀ sọ yìí gẹ̀ tí ó gba ayé wọn látò mọ̀ pé mi tẹ́ sọ bó ti rí nù ẹ̀sùn tẹ́ fi kàn wá ọ̀nà ó sì bí yín léèrè à ń gbìyànjú pé káwọn ọmọ yín ó lè yáre kẹ má bá tàwọn èèyàn jẹ mọ́ ẹ má sọ mùsùlùmí lẹ Yorùbá jẹ́ lẹ́bọ ṣó ti ń sìn aṣọ títí ẹ má sọ àwọn mùsùlùmí lẹ Yorùbá jẹ́ lẹ́bọ kò sí tó ń jọjọ ìtajà ànábì ò ṣe jálàbí ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ẹ má bayé àwọn mùsùlùmí jẹ́ ẹ̀yin àtọmọ yín ẹ gbógun tiwa kò dẹ́ sí pé Islam lẹ́ ń jà fún business tẹ gbé dání jálàbí tẹ́ ìṣe àtàsílátù yìí ni àtòmí tẹ́ ń tà fún wọn ṣebí kan náà àwọn èèyàn wa tó ti gbọ́ àgbọ́yé súnà nísìn tó ké lọ́dọ̀ mi òun náà ti wá ìsun yín rí onígbà tó ń wá òun náà ra omi lọ́dọ̀ yín onígbà tó ń bẹ̀rẹ̀ sí ní ya ìgbẹ́ ń ya ìgbẹ́ mọ́jú ni ògùn ìyàgbẹ́ lè ń tà fáwọn èèyàn tẹ wá ń pè ní spiritual water tẹ lómi omi iṣẹ́ ìyanu omi ìyanu tí ó lè gbogbo àṣàṣì tí ó lè bọ́ aláàtí ń dá wọn láàmú yóò lè dànù tẹ̀fí ń purọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ṣe bí mi káfíra pẹ́lẹ́bẹ̀lẹ́ ń jù sínú mi
tẹ́lẹ̀ ti ṣàdúrà sí ẹ ti kékeré kan sí gbogbo jẹ́ pé àwọn dìdìrì tó ponú tọpọ lọ́ndùn ni wọ́n máa wá sọ́dọ̀ yín ẹni kọ́ wá fún tùsílẹ̀ ṣẹ́yìn gan tí ìrí tùsílẹ̀ níbi tọ́lọ́ ń dè yín mọ́ ṣẹ́yìn gan tí ìrí tùsílẹ̀ bẹ́yìn bá ní tùsílẹ̀ ẹ̀ níwà bí tẹ́ wà Ọlọ́run ní jẹ́ kú sí di ṣúṣú àgbákò ṣúṣú tẹ́ wà Ọlọ́run ní jẹ́ kú sí di máa polówó di ẹ̀pẹ̀ ìtítẹ̀ Ọlọ́run ní jẹ́ kú sí di máa polówó ọṣẹ ìtajà ẹ̀yin lẹ́wọ́ bọ́ta wá sọ pé ẹnìkan ẹ̀ ní ṣàdúrà fún Islam ẹ̀rújú Islam ti yín òrújú ṣé Islam ti yín òrújú ẹ̀ńtẹ́ ń sọ yẹn à ń bẹ lọ́hùn fún yín kọ́lọ́n jẹ́ ká túbọ̀ tán yín ó rí bíi ti bàbá tó kú bàbá olóògbé bàbá Adépọ̀jù Ọlánrewájú à ń bẹ lọ́hùn ni Ọlọ́run ní jẹ́ kú sí di ń tẹ ìwà ìtẹ́ bá kú sí di rẹ̀ ọ̀rọ̀ yín léwu wájú Ọlọ́run àwágò ní ṣàdúrà fún yín ṣọ́tí ẹ̀ so bàbá Akeugbagold dísáàfù ká support wọn ká pọ̀ wọlé torí pé ó recognize àwọn alùsùnà wọn sì jà fúnra wọn wọ́n jà fún Islam ni bẹ́ẹ̀ ni n tó jẹ́ kí bàbá Akeugbagold dísáàfù àpọ́nlé tiwa nìyẹn ó ti àwọ̀ wá jà fún lọrin àjà fún lùkàn àwọ̀ jà fún lùkàn Islam làwa ń jà fún ṣé ọ̀rẹ́ tó bá lù fẹ́ gbógun ti Islam àbí súnà ànábì abúfẹ́ gbógun tàwọn àfáà súnà a ní fojú rẹ̀ wò á bá wọ̀ yá jà á jọ wọ ṣòkòtò kan náà confam ni ẹ má tàbùkù súnà àwa lè kú torí súnà á kú torí súnà ànábì ẹ má tàbùkù ẹ sì má tàbùkù àwọn àfáà wa o bẹ́ẹ̀ kọ́ bá ló ń bọ́ta kó sọ̀rọ̀ sáfà súnà kan á gbáṣọ tẹ́ẹ̀nì mọ́ lẹ́nu kí ló ṣe yín àwọn olùsúnà ló tún nǹkan ṣe ẹ ti bà nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ ṣebí tó ń lu yín ọmọ kékeré báyìí tí ó ẹran orí rẹ̀ sí báyìí tó ní ibi tẹ́ ti mọ̀ pàlàjì Saheed Òṣùpá wòlíì Ọlọ́run ni wọ́n nìyẹn gbogbo àwọn tọ́jọ́ níjà wọ́n ti lọ parí ẹ̀ lẹ́nu onísúfí ọ̀rọ̀ bú lẹ́nu ẹyẹ kó máa pẹ́ Saheed Òṣùpá ní wòlíì Ọlọ́run ẹ̀ dá wòlíì mọ̀ ẹ̀ dá wòlíì Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ rí wèrè ẹ̀ pé wòlíì Ọlọ́run bẹ́ẹ̀ rásímì ẹ̀ ní wòlíì Ọlọ́run ni ẹni tí ń tẹ yẹpẹ ẹ pé ń wòlíì Ọlọ́run àsíndẹmádé ẹ pé ń wòlíì Ọlọ́run àwa alùsùnà látọ̀ mọ́lẹ̀ sójú àwọn èèyàn láì ṣe ìyàtọ̀ láàrin wòlíì pé hunaka farqun bayna awliya irrahman wa awliya ishaitan àwọn atẹyẹpẹ àwọn onídán àwọn alásàsí àwọn olóògùn àwọn ilẹ̀ ń pè ń wòlíì fún wa àwọn àfáà súnà ni wọ́n ṣí ojú àwọn èèyàn kó lórí ibú alágbàkú ẹ̀dá muflisul waibidọ̀ ẹni òfò ẹni àdánù kó tó dé kó tó da gbogbo ẹ̀rù lórúkọ súnà ọmọ òfò ọmọ àdánù yẹn ta ni ò bá kú sẹ́wọ̀n bí ó ṣe muflisul waibidọ̀ ó ti yé ta ni ò bá kú sẹ́wọ̀n bí ó ṣe muflisul waibidọ̀ ẹ̀rọ tó ní kó ti kẹ́yìn fún birthday ṣe bẹ́ẹ̀ nù yẹn ilẹ̀ ń bá Islam ní gbogbo àwọn tó ń sọ̀sọ́kúsọ tí ń polówó oògùn owó tí wọ́n ń kórè èèyàn mọ́ lọ́wọ́ oníṣùnà mélòó ló wà nù wọn ṣe bẹ́ẹ̀ nù ẹ̀yìn ń sún fún jàlábí iná ni ìbẹ́ẹ̀ lè báyìí jẹ́ bẹ́ẹ̀ lè bá gbọ́ ẹ̀jẹ́ ẹ̀yìn nìna kásùdúdú ọ̀rọ̀ fúnra wa ebi inú inú ń pè Saheed Òṣùpá ń wòlíì Ọlọ́run lẹ́yìn tí lọ ń kọrin ṣọ́ọ̀ṣì ń kọrin fáwọn onífá lẹ́nu ìgbà tó pé ń wòlíì Ọlọ́run kò jújọ́ kejì síjọ́ kẹta lọ tí Saheed Òṣùpá sí lọ kọrin lọ́dọ̀ àwọn onífá ń kọrin ojú fá kẹma wá sọ lẹ́nu yín àwọn alùsùnà ló pa Hasani ló pa Hùsẹ́nì ló pa Ali ọ̀tá ànábì ni wọ́n ṣe mọ́lídù ṣé mọ́lídù nífẹ́ ànábì ànábì ṣe mọ́lídù ààrẹ ọmọ ànábì mélòó ló ṣe mọ́lídù fún ànábì ṣé Abubakar ṣe mọ́lídù ṣé Usmanu ṣe Ali ṣé Umaru ṣe sàbẹ́ mélòó ló ṣe mọ́lídù fún ànábì tẹ́yìn délé ní tẹ́yìn ṣe ranù ẹ̀yin mú proof yín wá tí àtẹ bá ti kà wípé àwa alùsùnà lápá Ali lápá Hasan lápá Hussein ẹ wá sọ fún wa ẹ mú proof yín wá tí àtó bá sọ ìjẹ́kàrí ṣó tí ń sìn ẹ jẹ́ sòdodo ọ̀rọ̀ fún wa wá ṣé ẹ rí gbogbo ẹ̀yin ní Sufi ẹ̀yin ń jálàbí ẹ̀yin ń bí dí àwọn ẹ̀yin ní ìyẹn játijàti wọ̀nyí ẹ lè bá Islam lẹ Yorùbá jẹ́ lópin ìgbà táwa ṣì wà nínú ayé no matter intimidation ṣùtì ẹgbẹgbẹ̀rún yín mẹ́tàlá yín kò lè dí wa lọ́wọ́ ṣùtì
a ní báyìí lórúkọ jẹ́, a ní dìfèmù yín, a ní purọ́ tẹ́ ẹ̀ bá ṣe mọ́ yín, ń tẹ́ bá sọ náà láfi bá yín wí. Àwọn tẹ́ ẹ̀ bá sọ̀sọ̀kúsọ a kò dà sí yín lẹ́nu, a sì tún yín ṣe, a fẹ́ mọ bẹ́ni tó ń ṣe jẹ́. Ẹ wá sọ fún yín, wáàsí ò ní respect, wáàsí kò ṣe kí ni, kò ní respect, kò sí respect ní wáàsí o. Presentation àgbékalẹ̀ ní wáàsí ní. A bá fẹ́ àdírẹ́sì ọ̀rọ̀ àgbàlagbà, àgbékalẹ̀ dáadáa, a present dáadáa, a bọ̀wọ̀ fáwọn tó jù wá lọ, ṣó ti a pọ́n yín lé. Tẹ́ ẹ̀ bá ti tàbùkù àwọn àfáà tiwa. Ṣùgbọ́n a ní wò pé torí ẹja àgbàlagbà ká wá nítorí pé a fẹ́ respect yín, ká wá rí kẹ́ ṣe bàjẹ́ ká má lè sọ láà. Ṣó ti òfin tó de mùsùlùmí tó jẹ́ jóyè ló de ọba àlú, ló de òfin ìsìláàmù tó de èrò ẹ̀yìn tí ń kírun lẹ́yìn ìmáàmù, ló de ìmáàmù tí ń lídì ìrun fún wọn o. Òfin tó de muadínù tẹ́ ń pè ládàáni ló de ìmáàmù tẹ́ ń pè lèmọ́mù. Ṣòtí abẹ́ òfin ìsìláàmù jọ ní gbogbo wa wà. Ọmọdé lè ṣe wáàsí, ó lè kọ̀rẹ́tì àgbàlagbà, ó lè tún àfá àgbàlagbà ṣe nínú Islam. Ni mo fi sọ pé wáàsí ò ní rẹ́spẹ́tì pé àgbàlagbà ni wọ́n, ẹ jẹ́ á fi wọ́n lẹ̀, kò sí ẹnu wáàsí. Ó ti yé àgbékalẹ̀ ní wáàsí ni pé ó yá àgbékalẹ̀ dáadáa pírẹsẹ̀ntì ẹ̀. Ṣó ti yé oníbà ti bá gbàlagbà sọ̀rọ̀, bá ti bọ́mọdé sọ̀rọ̀, ìyẹn là á ṣe. Bẹ́ẹ̀ pé tọ́rẹ́ ẹ̀ jágbàlagbà kẹ wá rò pé ẹ lè àràǹtà kẹ bọ́ta sọ tó mú yín kẹ sì jẹ́ lọ, kò pọ́síbù o. Ó ti yé kò pọ́síbù. Bẹ́ẹ̀ bá lè ní gbọ́ àwọn náà ò ní gbà o. Jálàbí kò bójúmu. Ẹ má tó di pé múfílísù ó ti wá bẹ̀ yín, ìyẹn ò jàfẹ́ sìn tẹ́lẹ̀. Múfílísù ló wá bẹ̀ yín, ó bẹ̀ yín lórí pé ó bá yín lórúkọ jẹ́ ni. Ó bẹ̀ yín lórí pé kíni, ibi tó ń ti ya wèrè nìyẹn. Bó bá fẹ́ bẹ̀bẹ̀ tó bá ń gbé Islam bá yé yóò ní lórí pé òun bá yín lórúkọ jẹ́ ni o. Òun sì dúró lórí pé jálàbí tẹ̀ ń ṣe orí ibú ni o, àgbákò ni o. Ó ti yé yín. Ọṣẹ ìtajà orí ibú àgbákò ni o, ẹbọ ni o. Ṣùgbọ́n lórí burúkú ẹ̀dá lòun, ẹni òfo ni. Àwa àbàyín lórúkọ jẹ́ àdúró tán. Lópin ìgbà tẹ́ bá ṣe ń bọ́ta wá máa wí wórówóró, a máa kúdà sí lẹ́nu. Tẹ́ ẹ bá ń sọ̀sọ́kúsọ nípa ìsìláàmù, á tún yín ṣe. Àwọn bàbá yín á tún wọn ṣe, àwọn bàbá yín á tún wọn ṣe. Lórí ọ̀rọ̀ ẹ̀sìn, àlámọ̀rí ẹ̀sìn, àdìjó dàrú. Torí Ọlọ́run bí wa, àjọ ń lo zamanu tá wà yìí ni, àjọ ń lò gbà ní. Ṣó ti ẹ̀sìn? Mo tá fẹ́ sọ fún yín nìyẹn. Ìwọ ọmọ tí bàbá ẹ ń polówó ọṣẹ ìtajà, tí ń tẹ́yẹ pé tí ń ṣe jálàbí, tí ń sọ̀sọ́kúsọ ń pa àwọn ẹni Ọlọ́run, pa àwọn àfẹ́ ẹ̀sìn, tí ń bú àwọn àfáà súnà, kí bàbá rẹ nílò kọ́ lè látúbọ̀ tán rí o. Ṣé kí bàbá ẹ nílò kọ́ lè látúbọ̀ tán rí. Ẹlẹ́ẹ̀kejì, ìwọ náà kúrò níbi ìlànà wọn bàbá rẹ. Jẹ́ ń sọ lárúbáwá kan fún ẹ kó gbọ́, ó kéwú ó tún lọ lè lárúbáwá. Ṣó ti yé? Jẹ́ ń sọ lárúbáwá kan fún ẹ kó gbọ́ lẹ́ni. In kana lidolali ummun fataqlidu ummu. Kọ́lẹ̀ kéwú ló gbọ́ lẹ́nu àfáà lẹ́gbàá lẹ́ni. Kéwú ló gbọ́ lẹ́nu mi. Jẹ́ ń bẹ́ẹ̀ tù kó lè yọ dáadáa. Kó kọ́lẹ̀ ó ṣe ọláǹfààní ni. Ìwọ ọmọ tí bàbá ẹ̀ ń polówó ọṣẹ ìtajà tí ó fò bọ́ta tó máa dìfẹ́ndì bàbá rẹ̀ tó máa tẹ́nu máa dùn tẹ́nu wọn ti padà sórí ìlànà àwọn bàbá yín, lánàá àwọn bàbá yín wò. Ṣòtí in kana lidolali ummun, tí ìṣìnà àánú tó bá níyà tó bí sáyé, fataqlidu ummu, fọlọfọlọ ni ó jẹ́ ìyá ìṣìnà. Tó bá yẹ pé àwọn tí wọ́n wà lójú ọ̀nà àánú, tó bá yẹ pé ojú ọ̀nà àánú tí wọ́n ń tọ̀ yẹn bá ní ìyá tó bí sáyé, ohun tí ò bá jẹ́ ìyá tó bí ojú ọ̀nà àánú, òun náà ni fọlọfọlọ, ká máa tẹ̀lé yẹn tẹ̀lé afọ́jú. Ohun tó kó bọ́pọ̀lọpọ̀ yín nù, ohun táwọn bàbá yín ṣe lẹ́fẹ́ wà, fọlọfọlọ kẹsí àmà fọlọ àwọn bàbá. Ṣé rí ìṣìnà tó bá ní ìyá tó bí ni, fọlọfọlọ máa tẹ̀lé èèyàn ní tẹ̀lé afọ́jú, òun ni ò bá jẹ́ ìyá tó bí ṣìnà. Ìyá tó bí ojú ọ̀nà àánú, òun náà ni ká máa tẹ̀lé èèyàn ṣọ gbọ̀ọ̀gbọ̀ọ̀gbọ̀. Torí pé ojú ọ̀nà àánú tí ò bá ti rí èèyàn tẹ̀lé wọn mọ́, ó parẹ́ nù. Lópin ìgbà tójú ọ̀nà bàjẹ́, ojú ọ̀nà bá ṣe rí èèyàn tẹ̀lé wọn, ẹni tí ń ṣe bàjẹ́ tí ń tọ̀lànà orí ibú tó bá ṣe rí èèyàn fọ́lọ́ òun, yóò máa kọ̀ntínú ni, kò ní jáwọ́. Ohun tó fà á tí bàjẹ́ fi pọ̀ láwọn àwọn afálẹ̀ Yorùbá tí ò fi tán nù, wọ́n ṣe rí èèyàn tẹ̀lé wọn ni.
ajẹ́rẹ̀ ẹ̀tàlẹ́ wọn ni. So Muflisu Ruwaibido olórí burúkú lòun, òun ló jáwọ́ lórí ọ̀rọ̀ yín. Àwa ò jáwọ́ o, àwa ò máa tún yín ṣe, àwa ò wá báyìí lórúkọ jẹ́ àpòrọ́mọ yín àjífẹ́mu yín. Àwa wá tún yín ṣe ni àwa kéwú, irinṣẹ́ táwa fẹ́ fi tún yín ṣe ń bẹ lọ́wọ́ wa. Bẹ́ẹ̀ ni Muflisu pé tọ́rọ ti dọ̀rẹ́ yín, ẹ ti jọ jẹ, ẹ ti invite ẹ̀ sí party, ó ti ń pè yín fún happy birthday, ẹ ti jọ ń ṣorí burúkú ṣe ránù, ẹ wá rò pé free láti máa ṣe bó ti mú yín lọ́kẹ́ máa balẹ̀ jẹ́, kò possible o. Àwa dúró ká ń pé àwa tẹ́ bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ á jẹ́ kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe tán ilẹ̀ Yorùbá bó ti jẹ́ nù. Èyí tá a gbọ́lẹ̀ náà jẹ́ wúlò fún wa. Mo ṣàdúrà fún bàbá Akeugbagold, Ọlọ́run bá kún bàbá Akeugbagold. Bàbá Akeugbagold bẹ́ẹ̀ ṣe sọ́pọ́ọ̀tì dáadáa lórí ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí, àwa náà sọ́pọ́ọ̀tì yín. Bẹ́ẹ̀ ti recognize àwa Ahlus-Sunnah, àwa náà ṣe kí ni a recognize yín. Ọlọ́run bá ṣe yín lóní Sunnah, àṣà ọmọ yín lóní Sunnah. Gbogbo àwọn tó gbógun tì yín lórí ọ̀rọ̀ Muflisu Ruwaibido, gbogbo ọmọ tó bá bí àwọn náà yàyàkuyà bí Muflisu Ruwaibido. Gbogbo ẹni tẹ́ sọpọ́tì Muflisu ẹ bọ́ ọ̀tà kẹwàá fi rú ẹ̀ tọrọ ọmọ, ẹ wá fi Muflisu tọrọ ọmọ náà, ẹ wá fi tọrọ ọmọ lójú gbogbo ayé tẹ́ bá mọ̀ pé wà lórí òdodo. Bọ́rọ̀ yín ti jẹ́ nù. So bó ti jẹ́ nìyẹn. Subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. So àwọn àfáà súnnà, mo ń gbẹ́nu àwọn àfáà súnnà sọ̀rọ̀. Ṣòtí ẹ̀yin tẹ́ bá fẹ́ pè, ẹ pè wọlé sórí nọ́mbà MTN tí mo lò ní ìjẹta tá ṣe program. Ẹ pè wọlé sórí ẹ̀yin tẹ́ bá fẹ́ pè, ẹ pè wọlé sórí MTN yẹn. So ń tẹ́mi fẹ́ sọ òun ni pé fóònù ẹ̀dà ń tẹ́mi fẹ́ sọ òun ni wípé àwọn àfáà súnnà wọ́n béèrè apology lọ́wọ́ Muflisu Ruwaibido. Àwọn àfáà súnnà béèrè apology lọ́wọ́ Muflisu Ruwaibido. Kò ṣe apology fún wa torí pé kò gbà pé orí burúkú lòun ṣe, kò gbà. A béèrè apology lọ́wọ́ ẹ̀, a béèrè apology. Kò sáfà súnnà kankan tó béèrè apology lọ́wọ́ Muflisu Ruwaibido. Kò sí. Kò sáfà súnnà tó béèrè apology lọ́wọ́ ẹ̀. So ń gbòdè bọ́ta tó ṣe ìránù tó ṣe, kò dárúkọ àfáà súnnà kankan. So ti gbogbo àwọn àfáà súnnà tó bá lórúkọ jẹ́ òtí ẹ̀wúlẹ̀ rí tí ẹ̀rù tẹ́lẹ̀, gbogbo tó sì sọ pa àwọn àfáà súnnà kò túrú ẹyẹ kan lára wọn. Gbogbo àwọn pages tí ń lò flashback, page tó ń pè ní òdodo ọ̀rọ̀ àwọn olórí burúkú ó di méjì, page tí wọ́n ń pè ní be wise ó di mẹ́ta, page tí Dundee control, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Gbogbo àwọn page orí ibú tí ń lò tí wọ́n fi ń bà àwọn mùsùlùmí lórúkọ jẹ́, àwọn àfáà lórúkọ jẹ́, ó ti yé. So ẹ jẹ́ kó continue. Ṣó ti yé. Ẹ̀yin admin, nọ́mbà MTN ni mo filẹ̀ òun ní ká pè. MTN òun ni ẹni tó bá fẹ́ pè, tó bá fẹ́ contribute kó má pẹ́. Mo ti fẹ́ kó lórí ètò báyìí. Ṣó ti yé ń sìn. So ìyẹn ni. Now Muflisu àti gbogbo ẹ̀yin page tí mo dárúkọ, ẹ continue. Àtọmọ òfò tí ó gbọ́júmọ̀ yẹ àti rí líwánú ayé ló gbà, ẹ continue orí burúkú yín. Kẹwàá wo bí tọ́rọ̀ yín máa já sí. Ẹ continue. Ma qama ahadun yuhajimu ahla sunna illa saqata. Ẹnìkan ò ní gbógun tàwọn àfáà súnnà àfi kó ṣubú. Ẹnìkan ò ní gbógun ti súnnà Ànábì àfi kó parẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ṣe àwọn dà, wọ́n parẹ́ dànù. Ẹ̀yin náà continue. Àwọn ò béèrè apology ẹnìkan, kò ṣe apology fáwọn àfáà súnnà àti béèrè. Ṣó ti yé. Kò sì ṣàforíjì kankan fún, yóò jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀. Naam. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Afẹ́dá ṣètò ní àfáà mi. Yeah.
Hello sir. À ń gbọ́ yín. Ẹ wo àfàlẹ́gbẹ̀ ẹ kúṣẹ́ o. Gbogbo àwọn mùsùlùmí dẹ̀ dúpẹ́ ní ọwọ́ yín. Ẹ kúṣẹ́ gan-an. Inú gbogbo wa dùn. Bí ìbá ṣe pé ó bá rẹ̀yàn díẹ̀, èèyàn ní sọ pé ohun tí Akeugbagold tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí, kéèyàn ò rí gẹ́gẹ́ bí nǹkan pé àwọn yẹ̀ díẹ̀ fún. Ẹ rí pé nígbà tí wàhálà ta ni ọlọ́run yẹn, ta ni ọlọ́run tí ọmọ yẹn dá wàhálà lẹ́ngbà yẹn. Ẹ rí pé nígbà tí àwọn ọ̀rọ̀ kan fẹ́ máa lọ tí ìpínyà inú fẹ́ wà, gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nínú mọ́tò tí wọ́n ń sọ kátàkátà Akeugbagold ṣe bákan, Akeugbagold ṣe bákan. Ní gbogbo wọn gbà náà, ibi mo rí wọn níta tí gbogbo wọn náà ń sọ pé ẹ jẹ́ ká fi wọn gbádùn ni. Kí lè ṣe bàbá yẹn? Wọn gbádùn ni. Ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Ohun tí wọ́n ń sọ jáde nìyẹn náà, pé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan. Ní gbogbo wọn ń sọ jáde. Adẹ̀ gbárùkù pé kí Islam kí ó lè má dàbí ẹni pé ẹnìkan yóò máa wá rí ẹ̀sìn Islam fún. Adẹ̀ rí pé Ọlọ́run sì gbàdúrà wa lórí ẹ̀. Lásìkò tí wọ́n wá dàbí ẹni pé ẹni tá a mọ̀ pé òun gangan òun lẹ́ranko tí ń da gbogbo nǹkan rú, òun lẹ́ranko tó dé lọ́sàn gangan tó fẹ́ tú ìlú, tí gbogbo àwa yìí náà sì ti bá a sọ̀rọ̀. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn nítorí pé Akeugbagold tiwa táwa mọ̀ lọ́yọ̀ọ́ tí a o. Wọ́n ní ají ṣe bí Ọ̀yọ́ là rí, Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni. Ẹni pé gbogbo eré tí gbogbo wọn sá látijọ́ yìí tí wọ́n sọ pé bákan ni kìnìkan ní nǹkan ní. Níwọ̀nba àgbà tọ́lọ́run wá ní kí Ọlọ́run fóun ṣe láti bá wọn dàbí ẹni pé gbogbo nǹkan tí àwa mùsùlùmí ti ń retí lórí pé àìhun tọ́mọ yìí ṣe yóò dáa. Níyàn bá fẹ́ máa pe ìpè, ó ní bó ṣe yẹ kó ṣe. Wàá yákàyáká, wàá gbé ìbú, wàá ṣe pọ̀ rí ìyáláyà. Kò sí nǹkan tí a fẹ́ gbà bẹ́ẹ̀. Sáàmù ò rí báyìí, ọ̀pọ̀lọpọ̀ ló ń bú wa pẹ̀lú bó ṣe ṣe yìí. Tó wá jẹ́ pé o tún wá dojú kọ àwọn tá a jẹ́ àlìsùn náà. Àwọn tá a wá jẹ́ àlìsùn náà yẹn ni o ti wá gbàgbé pé èèyàn ò ní mú ọfà dání tàbí kó mú bàtà tàbí kó mẹ́rọ ọ̀rọ̀ ẹnu lásán gan kó lóun fẹ́ máa sọ sí àwọn ẹni Ọlọ́run tó dojúkọ àwọn ẹni Ọlọ́run. Ó wá dojúkọ àwọn àáfàá súnà. Ìjọ yẹn mo ti sọ fún Mufewa, mo ti sọ fún Màṣẹ́tà, mo ní Mufuji, mo ní wàláì, mo ní this is time, àsìkò tó ojú ẹ̀sìn Mufulisi tó tí ó rọ̀ báyìí, àbùkù ti ṣe tán tí ó kàn. Ọlọ́run wá ní kí wọ́n wá mú lẹ́yìn ìgbà yẹn la wá ṣẹ̀ wá rí àwọn àwa ò kì í ṣe tiwa, àwa kọ́ la mú, àkọ́ la ṣe kí ló kọ ẹ̀. Yìí tó ti pàtàkì mẹ́ẹ̀, òun ni pé ohun tó bá wọn kálukú kó máa fẹnu ẹ̀ sọ. Bí àwa bá ní ọ̀dọ̀ tiwa, ẹ̀sìn làwa ń jà fún, làwa dẹ̀ tó fún, làwa dẹ̀ ń tì lẹ́yìn. Ẹni ó bá jẹ́ pé ilé ayé ìlú lòun bá wá jà fún, kó múra kó tètè máa jà fún lò. Ohun kálukú lọ́lẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run. Ohun tẹ́mi kàfẹ́ sọ ńbẹ̀ náà ni pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ fi òdodo tí ẹ̀ fi ìdí ẹ̀ múlẹ̀ yìí, Ọlọ́run ọba yóò bá wa kún yín lọ́wọ́. Ọlọ́run ọba yóò bá wa kún yín lọ́wọ́. Ìmọ̀ràn ọ̀tá kò ní kò lórí yín o. Gbogbo àwọn nǹkan tí a rí lẹ́nu àná níjẹta ó bà wá lọ́kàn jẹ́ pẹ̀lú bí ẹni yìí ṣe gbégbèsè tí ó dẹ̀ fa ọmọ ọpọlọ tínú gbogbo wa dùn pé ìsàmù tiẹ̀ fi ọkàn balẹ̀. Gbogbo ẹni tó bá lọ dúró sí pé kó má lo ẹ̀wọ̀n, tó lọ dúró sí pé bóyá kí wọ́n má jẹ́ kí ká má fa òun náà sí tiẹ̀ náà rí gẹ́gẹ́ bí àwọn tó torí pé ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ àníṣọ̀rọ̀ kan mọ́. Bí nǹkan kan bá ṣẹlẹ̀, ọmọ fi mùsùlùmí ẹgbẹ́ ti yẹ̀yẹ́ ni. Nígbà ọ̀rọ̀ Mansura náà mo mọ pa tó kú, ìgbà ọ̀rọ̀ Yẹ̀sì Àlùnákà mo mọ pa tó kú, ìgbà ọ̀rọ̀ Afáàdéhùn yẹn mo mọ pa tó kú, ìgbà ọ̀rọ̀ Káúlà mo mọ pa tó kú. Òṣèlú tá a bá sọ̀rọ̀ lórí ẹ̀, ó mà ní ọ̀sẹ̀ tó lè bọ́ sọ̀rọ̀ kankan, ó ní ọ̀sẹ̀ tó lè bọ́ ṣe kí ló kọ ẹ̀. Àsìkò ló wá tó yìí náà. Kò sí ìyọnu à ń wò lọ, àwa àti Sheikh Akeugbagold, àwa jọ wà lọ́yọ̀ọ́ ni, àwa ò lè ṣe á mọ́ sọ̀rọ̀. Ẹjọ́ ọmọ ṣeré nǹkan ń dánú ara ẹ̀ dùn díẹ̀ báyìí náà ni. Òjò ẹ̀sìn ẹ̀ ti tó tí ọ̀rọ̀. Ohun tó kàdùn mí ni pé àwọn àgbàlagbà tí wọ́n ń padà ń jáde
ó dùn mí fún àwọn àfa wa yẹn torí àlèṣù náà ni àwọn náà báwa náà ṣe wà tẹ wá ṣe ń sọ pé ìgbà tí kò sígbà tí èèyàn ò lè jáde àbòsílẹ̀ ṣe bàbá wa àbòsílẹ̀ ṣe bàbá wa yẹn ní ò ti máa gbọ́ mi báyìí àbòsílẹ̀ ṣe ìgbà tí Mufilisu ń sọ gbogbo ọ̀rọ̀ yìí bàbá ẹ jẹ́ rí fídíò yìí bóyá bíi 2 mẹ́ta ẹ ti rí pósìtì ẹ̀ tẹ́ ẹ fi ṣe wọ́nì fún Mufilisu wàláì tí ń bá rí èmi gangan màá jáde màá sọ pé ọ̀rọ̀ tí mo sọ ń pa yìí o Ọlọ́run kò foríjì mi o kò rí bẹ́ẹ̀ ẹ ṣàbòsí náà ẹ̀rọ àkèkọ́ yẹ kẹ́ ẹ jáde ọmọ tá a ti ń kì tí àwa gangan yìí àwa tá à ń sọ̀rọ̀ yìí tó ní súnà làwà àwa jọ wà ní sèfì ọ̀ṣun tẹ́lẹ̀ ni gbogbo tí Manchester àjọ wà ní sèfì ọ̀ṣun tẹ́lẹ̀ ni Lincoln àjọ wà ní sèfì ọ̀ṣun tẹ́lẹ̀ ni bàbá Kaduna àjọ wà ní sèfì ọ̀ṣun tẹ́lẹ̀ ni ó yàwó 3 sọ̀pọ́tà ni òun ti ẹ̀ breaking news báyìí ó mú wa gbogbo ayé ni àjọ wà ní sèfì ọ̀ṣun ni nínú gbogbo àwọn tí wọ́n dáàpọ̀ yìí bàbá wa ta lè rí pẹ̀lú Mufilisu mọ́ ṣé gbogbo wa náà lọ́ṣẹ̀ ni ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa ẹ pè é sí kọ̀rọ̀ kẹ́ bá sọ̀rọ̀ pé tó bá ní ìdí àforíjì ìta gbangba yóò dọ̀bálẹ̀ báyìí lójú gbogbo mùsùlùmí tá a fídíò rẹ̀ tá a rí tí gbogbo ayé náà mọ̀ pé wọ́n wá tọrọ àforíjì kò tí ì ṣàforíjì o gbogbo ìgbà tó nìkan tó ti parí kọ́ màá tún bá Alhaji Sheikh Akeugbagold sọ̀rọ̀ kò tí ì ṣe nǹkan kan o assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ ṣe so bó ṣe jẹ́ nìyẹn bí yẹn ṣe jẹ́ nìyẹn so kọ́lọ̀ kó ṣàánú ẹni kankan wa kọ́lọ̀ kó gbà fún wa Islam làwa jà fún àwùjà fún ìlú kan ó ti yé Islam ló so gbogbo àpò bó ti jẹ́ nìyẹn so Ọlọ́run dárúkọ Ìlọrin nínú Kùránì o àdísà ànábì kò sí lọrin bẹ́ẹ̀ o ànábì tí a mọ̀ pé lùkàn jẹ́ lọrin àwọn sàhábà mọ̀ lùkàn tó ń jẹ́ lọrin so ẹ jẹ́ ká pọ́nra wálé bó ṣe jẹ́ nìyẹn gbọ́ àtàjẹ́ pàdé lórí ètò lẹ́nu kọ́lọ́ ìpín sẹ́ni kankan alẹ́sàn lè gbà fún wa so Mufilisu Wahbidọ̀ kò sí apology kankan fún yóò ti yé so ohun tó ń ti ìyà tó ti fi jẹ àwọn kan tó ń kílèmù pé wọ́n bà àwọn lórúkọ jẹ́ àwọn tó purọ́ mọ́ nínú petition ẹ jẹ́ kóun náà lọ jẹrú ìyà yẹn tó bá wá jẹ́ ìyà yẹn tán yóò ṣe kí ni kó ṣe wàá bọ́ tàwa ṣapọ́lọ́jì bí ó ti ṣe ẹjọ́ kọ́kọ́ lọ fara gbá ẹ̀wọ̀n náà tó lòun náà ti rán àwọn kan lọ ẹ̀wọ̀n bó ti jẹ́ nìyẹn déédé nìyẹn àwọn tí wọ́n ṣe tó wọ́n lọ ẹ̀wọ̀n ṣòtí òun wá ṣáájú eléyìí àwa ló ń bọ́ ta ṣapọ́lọ́jì nínú mọ́tò kò jọ lákè kò jọ lóko ẹni tó fi Islam lẹ̀ ọ̀tá Ọlọ́run mélòó ló ti ṣe oṣù mélòó ló fi ìṣorí burúkú tó ṣe tó lo oṣù 3 láti mọ́lé lọ́gbà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tójú ẹ̀ rí lẹ́gbẹ̀ẹ́ Mufilisu tó ti ń ṣe tiẹ̀ láti 2017 àbẹ̀ ọdún wo ló ti bẹ̀rẹ̀ tó ṣe tiẹ̀ fún bí ọdún 6 ẹ wá ní kókò ṣapọ́lọ́jì kó máa lọ ní tó ṣe fódìdí ọdún 6 àìrọ́ kò jọ lákè kò jọ lóko láyé kò jọ ẹjọ́ kò náà lọ sọ àtìmọ́lé ó yẹ kó tiẹ̀ múlẹ̀ station tó wà ìwé ẹ̀kọ́ dìtẹ́ ni ẹ̀ kó sọ àtìmọ́lé ni kò yẹ kó jẹ́ kó rí bẹ́ẹ̀lì gbà rárá bẹ́ẹ̀ ni kódà kó máa ti ọgbà ẹ̀wọ̀n wá jẹ́jọ́ call of its remand irú Mufilisu Wahbidọ̀ wá lọ invite wọ níwọ̀ tó purọ́ mọ́ àfáláfà kí ló ti sọ ó purọ́ mọ́nú petition mọ́ lọ arrest àfáyẹn wọ́n jù sáti mọ́ jí àfáyẹn níyà ìjà máa sódúdú ọ̀rọ̀ fúnra wa ẹjá sódúdú ọ̀rọ̀ fúnra wa so lórí eléyìí ẹjá dúró ti bàbá Akeugbagold lórí ọ̀rọ̀ yìí bàbá Akeugbagold ọlọ́ba dó tì yìn lórí ìtẹ̀gbídarí yóò bá kún in lọ́wọ́ àwọn náà sì wà lẹ́yìn ẹ máa ṣe nìṣó ẹdó tán ẹdó dáadáa wọn ló dó tì yìn ẹ má wò tí gbogbo àwọn tó ń pariwo ẹjọ́ máa pariwo lásán ẹgbẹgbẹ̀rún ò lè dín lọ́wọ́ láti yẹn tó fẹ́ ṣe ṣòtí sórí Mufilisu àti gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ẹ̀yin péjì fámìlì bídíà tẹ́pẹ̀rẹ̀ fáàmù súnà gbogbo ẹ̀yin afáàtẹ́ kóra ẹ̀jọ síbẹ̀ pátá ẹ̀ ní látúbọ̀ tán rí
irú muflisuru àìbìdọ̀ lẹ́ẹ̀bì lọ́mọ àti tí pé rẹ̀ ní òṣì òfìtì ẹ tó bá yá gbẹ̀yìn àgbàlagbà rádáradá tẹ́kóra ń jọ sínú péjì òfò yẹ tẹ́ǹkún lọ́wọ́ tẹ́ ń pè láàfà ẹ̀ ní látúbọ̀ tán rẹ̀ o alámọ̀rí yóò máa dàrú ni o tó bá kù díẹ̀ kálámọ̀rí yóò tó yóò tún dàwó ni ẹ̀ sì ní bímọ kan tí ó yá rí gbogbo àwọn tẹ́ bá bí pátá irú muflisuru àìbìdọ̀ ni wọ́n yà tó rẹwà láwọn tó ń kún lọ́wọ́ ẹ̀yin péjì òfò ẹ̀yin péjì fáàmù lè bídíà tẹ́ ń pèrè ẹ̀yin fáàmù súnnà ẹ̀yin alágbàkú tẹ́kọ́ra ẹ̀yin jọ síbẹ̀ àti gbogbo àwọn tí ń kún muflisuru àìbìdọ̀ lọ́wọ́ látòkèdélẹ̀ àti tó pèrè lọ́yà tí ń kún lọ́wọ́ gbogbo yẹn ní látúbọ̀ tán rí látòkèdélẹ̀ ẹ̀ parẹ́ tìrantìran ni subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.